Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀, ìtẹ̀síwájú lórí ìṣẹ̀dá àti ìwà. Kí là ń pè ní ìṣẹ̀dá? Kí là ń pè ní ìwà? Wọ́n ní obìnrin ò níwà, olóhùn ò lórí ọkọ. Obìnrin ò lẹ́wà, ẹ lójò ló pa. Ṣójò máa ń ṣan ẹwà dànù ni. Ìwà ni ò sí láyé mọ́, ló yẹ ká rí rí rúdurùdu. Ìṣẹ̀dá àti ìwà, ta ló mọ̀ wípé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé tẹ bá kàn wo gbogbo ìwà wọn ìwà bí ẹranko ni. Àwọn ẹranko kan wà tó bá hùwà fún ẹ ìwà bí àwọn ọmọ ẹ̀dá ènìyàn ni. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ máa tẹ̀lé mi ká lọ. Ìṣẹ̀dá àti ìwà. Àwọn ẹ̀dá kan wà tó bá rí wọn bá kàn gbà, àwọn ọ̀bọ ó dẹ̀ ń hùwà bí ológbò, ó dẹ̀ ń hùwà bí ẹran, ó jọ màálù. Ìwọ ló rò pé ó jọ màálù, màálù lẹni tó ń sọ pé ó jọ màálù yẹn. Kí ló ń ṣọmọ yìí náà? Ó dẹ̀ ń ṣe bí ewúrẹ́. Kò ṣe bí ewúrẹ́ o, ewúrẹ́ gangan ni. Ewúrẹ́ tó ní àwọ̀ èèyàn ni. Ọlọ́gbọ́n o, nínú àwọn ẹranko tẹ́ ń sọ yìí náà, ta ló mọ̀ tí ológbò bá hùwà ńgbà míì, ó máa hùwà bí èèyàn. Tí ajá mi bá hùwà ńgbà míì, á hùwà bí èèyàn. Tí ọmọ ènìyàn bá dẹ̀ hùwà ńgbà míì, ó dẹ̀ máa hùwà bí ẹranko. Ẹni dẹ̀ orí inú mi ni mo mọ̀, mi ò ní pé Òṣùpá náà ló pé inú mi ni mo mọ̀, mi ò mọnú ẹnì kejì, oníkùn ló mọ̀ọ́kà. Inú mi ni mo mọ̀. Má ever wò pé èèyàn kan ò lè ṣe bí èèyàn kan. Ta lọ́rọ̀ yẹn rí pé àkọ́rọ́ má máa gba èrè èèyàn jẹ. Èèyàn lèèyàn máa jẹ́, ẹ̀dá lẹ̀dá máa jẹ́. Adẹ̀ní mo sọ ní mo máa ń pé ẹ̀dá tọ́lọ́run dá sí ayé, ẹ̀dá kádàrá mẹ́rin ni. Mo ti sọ, ẹ lọ sí YouTube channel mi Ọbányẹ̀wò TV, ẹ máa rí ń bẹ̀. Kádàrá mẹ́rin ni mo sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé rí àwọn ẹ̀dá kan dẹ̀ máa wà fún ẹ pé ọ̀bọ yìí dẹ̀ wà, ó dẹ̀ níwà tútù bí àdàbà. Ìyá àwọn bó dẹ̀ ṣe ó lọ́gbọ́n. Orí nínú àwọn ẹranko t'Olódùmarè dá sílé ayé, àwọn tó ṣe ẹranko ṣéníyàn ṣènìyàn ṣẹranko, ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko làwa ènìyàn ayé yìí o. Ta ló fíìmù yẹn? Ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko, ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko làwọn èèyàn ayé yìí o. Tí ẹ̀dá bá wà, tí ó bá ti ń hùwà ẹranko, kò wá sí ẹni tí ò ní hùwà ẹranko. Torí gbogbo wa náà, a máa fi Òṣùpá náà bí tún kọrin ní sẹ́ńdò tó ṣùpá pé ẹ bí ọmọ pátá, ẹ wá lọ ń fún ní ọmú ẹranko mu. Ìyá mo ti fẹ́ lọ síbẹ̀ yẹn náà. Ìyá bí wa, ìṣẹ̀mú ọmọ bóyá Kùránì bóyá Báíbù ló sọ ọ̀bọ̀ nílẹ̀ Yorùbá, ó máa fún ọmọ ní ọyàn ọdún méjì. Ọ̀hún kì í mì sí ẹ̀ mọ́ ọ̀kọ̀ọ̀kan. Tábà tí ọmọ bá lè ti bá ọkọ máa jẹun, àwọn bíi ògì, ọkà bàbà lẹ́mọ̀ máa fọ́ ọmọ mu bọ́tí sí food. Ẹ ń fún àwọn ọmọ ní ọmú ẹranko, ẹ wá ní kó má hùwà ẹranko. Nígbà tí àwọn olóyìnbó sọ pé àwọn ẹnìkan ń bọ̀ Gen Z, wọ́n láwọn Gen Z bọ̀, àwọn Gen Z yẹn ti dé o, wọn ò dẹ̀ tí ì dé tán o, àwọn ẹnìkan tún bọ̀ pé wọ́n Gen Alpha, àwọn yẹn tún sì ń bọ̀ lẹ́yìn, àwọn yẹn tí àwọn máa rìn wòwò ni, àwọn yẹn kò sí wo, àwọn yẹn máa fọ́ bàbá wọn lé, ẹ má jẹ́ kí tiẹ̀ lọ́sibẹ̀. Ẹ rí kí ló lè fà á? Kùránì náà sọ pé wal asri innal insana lafi usri innal lazina amanu wa aminu soliyat watawasaw bil haqqi watawasaw bis sabri. Tó bá di ìrọ̀lẹ́ ayé, Ọlọ́run ní pé gbogbo àwọn èèyàn àsìkò ìgbà náà iṣẹ́ òfò ló máa wà lọ́wọ́ wọn, ìrìn òfò ló máa wà lọ́wọ́ wọn. Obìnrin á máa ní òun fẹ́ ṣe nǹkan tọkùnrin ṣe, ọkùnrin á máa ní òun ṣe nǹkan tóbìnrin ṣe, ọkùnrin á lóun fẹ́ di obìnrin, obìnrin á lóun fẹ́ di ọkùnrin, èèyàn dúdú á lóun fẹ́ di funfun, funfun á lóun fẹ́ di dúdú. Aṣáà máa ṣe nǹkan tẹ́ pé àdébáláyé lọ́wọ́ àwọn bàbá alátóbi bàbá wa. Òun ni so wọ́n lásìrì Ọlọ́run nínú Kùránì náà àná wá sí pé àyàfi àwọn tó bá tẹ̀lé tèmi Ọlọ́run, àwa ló tẹ̀lé tèmi Ọlọ́run. Mo ò sọ ti irun, mo ò sọ pé mi ò sọ ti irun o, mi ò sọ ti kankan, but
sorry ẹ má bínú mi ò sọ ti mi ò sọ ti kankan o but n kò fẹ́ kó mọ̀ pé àsìkò ìgbà náà àti débẹ̀ àwa sì gbọ́njú bá àkọ́kọ́ pé tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ èèyàn máa ń dákẹ́ ni tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ èèyàn kì í wojú àgbàlagbà tí àgbàlagbà bá ní àgàdá bá ti pè lága àgbàlagbà ta ló mọ̀ ń pé ní àwọn wúmọ̀ ayé àtijọ́ ń gba àwọn tó wá pé mo ń lọ pálọ̀ lókè mo ń lọ pálọ̀ bàbá lókè ṣíà kan wà tó jẹ́ ṣíà bàbá kò sí anybody tó kójó kò sí bàbá ṣì wà láyé yorùbá náà ló sọ pé bólóde òkú ojúde olórí koríko ọ̀rọ̀ yorùbá kọ́ mo wá bá wa à ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá àti ìwà àwọn nǹkan kan wà tẹ́ pé abáláyé tó ti sọnù tó sì láyé mọ́ àwọn ni bíi ọ̀wọ̀ ojútì ìbẹ̀rù àṣà mẹ́rẹ̀ẹ̀rin yẹn abáláyé ni ó ti kúrò láyé kò sẹ́ni tó tẹ̀lé àṣà ẹ̀ mọ́ kò sẹ́ni tó bẹ̀rù mọ́ kò sẹ́ni tó tijú mọ́ anybody ò bẹ̀rù anybody ò ní tìjú anybody a kàn ń lo ayé bó ṣe wù wá tó bá dìrọ̀lẹ́ ayé àwọn èèyàn àsìkò ìgbà náà máa bẹ nú òfò ṣé o fẹ́ wà nú òfò ni ọkùnrin àkọ́mù sọ̀rọ̀ báyìí kọ́mù sọ o àwọn òyìnbó yìí náà ló dìtẹ̀ tiẹ̀ lọ́ní pé àwọn Gen Z ń bọ̀ ọ́dẹ̀ ti dé wọn ò tí ì dé tán láti 2000 1999 ó escape wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ẹlòmíín wà lẹ́gbẹ̀ẹ́ kò ń ṣe Gen Z but ó ti join àwọn Gen Z torí tú nǹkan tó ń ṣe ṣẹ́rí nínú ìwà àti ìṣẹ̀dá ni pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni tó bá jẹ́ nìkan jẹ́ pé o láìkì níkà láti kéré o máa ń wọ níkà gan-an tó bá dé táì nǹkan tó bá dàgbà gan kò sí bó ṣe lè wù tó o bá ti wọ níkà yẹn kò lè pí ẹ tó ta ló mọ̀ tó bá yọ táì nǹkan náà tó bá yẹ pé ìwọ tẹ́ pé gbogbo gbà náà long sleeve ló máa ń wọ̀ so kíní yẹn ó máa mọ́yàn lára wípé kíní yìí tó bá ti di àṣà tó ti di ṣíẹ́ when things as master tó bá ti tí nǹkan bá ti master ẹ̀ torí ẹ̀ mú kan ṣe ń wo àwọn adélébọ̀ sí yìí ẹ ti dàgbà èyí náà ṣe ń bọ́ sórí TikTok ẹ̀ ń bọ́ sórí Instagram ẹ̀ ń ṣe ọ̀yàn ńlẹ̀ ẹ̀ ń wọ bra ìwọ tẹ́ pé ojú ọmọ 25-26 years ọ̀bọ̀ ọmọ 30 years ọmọ 30 years tó bímọ tí ọmọ ẹ̀ tó 17 ìwà àtọmọ ẹ̀ wá jọ ń ṣe TikTok ẹjọ́ ìwọ wọ bra ó ṣe TikTok gbogbo àyẹ̀ ló wọ̀n sí kámẹ́rà yìí ọmọ ẹ̀ náà wọ bra ó ṣe TikTok does it make sense? Kò sí bẹ́ẹ̀ kò sójú tì mọ́ mo dẹ̀ fẹ́ máa wọ̀n nìyí o gbogbo ẹ̀yin tẹ̀ ń wá owó through ayélujára sọ̀rọ̀sọ̀rọ̀ kó wọ́n tẹ́ ẹni bá mọ̀ ń gbọ́ o sọ̀rọ̀sọ̀rọ̀ kó wọ́n tẹ́ ẹni bá mọ̀ ń gbọ́ ayélujára tẹ̀ ń wo kò kí ń forgive kò ń forget o bí ṣe ń ṣe yìí tí ọ̀tá mi àbólódì mi bá ṣì sọ ẹ ti kálẹ̀ o ṣé mo ṣá so gbogbo anybody tó bá máa sọ pátá lórí social media lórí mú ọ̀rọ̀ tó máa sọ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ń kó bá ni ọ̀rọ̀ kọ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mò ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá àti ìwà ẹlòmíì máa wù bàbá yà pẹ̀pẹ́ Yorùbá bó ṣe ń ṣe nílùú kan èèwọ̀ lùbòmíì ni nílé àràbò tí mo lọ ó ní àwọn ibìkan tẹ́ pé tó bá wọ ambles níbẹ̀ wọ́n máa sọ kò pa ẹni o lè wọ ambles láti ibà dé UK o lè wọ ambles láti ibà dé Lagos Island o lè wọ ambles láti ibà dé Ọ̀yọ́ kó tó but ní àwọn ilẹ̀ ibì kan gbá láyè àdúgbò kan tún wà báyìí sí àwọn àdúgbò kan wà tẹ́ pé tó bá débẹ̀ tó bá kàn jẹun rìn àbí àwọn ṣe kan wà tẹ́ pé tó bá ń ṣe níbi tó ẹ tó ṣe ń gbé ó mà dàbí ibi tó náà lójú àwọn èèyàn báyìí ìwọ tó ń gbé woman palo sef wà lọ ń gbé new estate tẹ́ pé láàárọ̀ kó máa fọnù sí kọ́tà tí mú ẹ lára kó máa jí láàárọ̀ kó máa wo kó máa ka mọ́tò tó lọ wà lọ ń gbé new estate kí bedroom tó mú ẹ lára tí washing base tó mú ẹ lára láti máa fọnù ó máa pẹ́ kálọ́mọ̀ ọ máa kọ́ àwọn ọmọ ẹlòmíì lọ lọlùdé nílé àwọn ẹ̀gbọ́n àbí àwọn àbúrò ẹ̀ but ọmọ tó yẹ pé ẹ̀yìn toilet ló máa bẹ̀ tó bá fẹ́ lọ wẹ̀ láàárọ̀ ló máa bọ́ sétí kọ́tà ló máa fọnu ló máa wẹ̀ ń bẹ̀ tẹ́ bá ní kó lọ fọnu láyé ní kitchen nínú bedroom nínú wash hand base kò ní lọ kálọ́mọ̀ ó lẹ́nìkan náà nígbà pé àwọn tó bá ń yàgbẹ́ nu ṣáláńgá tó tẹ́ bá gbé lọ síbi tí ó ti máa yàgbọ́ sínú àwo kò ní ó máa dẹ̀rù máa bá àwọn ọmọ kan náà wà ní pé tẹ́ bá gbé pò fún wọn àwọn ọmọ pàdé tẹ́ bá gbé wọn jáde àwọn ọmọ yẹn tẹ́ bá gbé wọn jáde tẹ́ bá fún wọn ní pò àbí kíní pò tó fi ń yàgbẹ́ kò ní ẹ̀fà yàgbẹ́ tó bá ti lo pò tí àbí kó délé ilé ẹ̀ àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ àwọn ọmọ kan wà kò kí ń gba oúnjẹ lọ́wọ́ anybody jọ̀wọ́ mọ́ mi ẹ̀ lọ àwọn ọmọ kan wà tẹ́ bá gba máa ké so kíní yẹn but
èwo ni ìwà rẹ̀, èwo ni ìwà dáadáa, èwo ni ìwà burú. Wọ́n ní pé ẹni tó burú mọ̀ ó ń wọ ẹni tó máa sọ fún ni, ẹ kàn ń pretend ni. Ìwọ fúnra ẹ láàrin èmi àti ẹ, ìwà tó ń wù, ìṣe ó mọ ìṣe ẹni tó ṣe. Bọ́yá máa sọ pé ẹkùn ní lóòótọ́, tó bá pèèyàn lẹ́kùn ẹkùn ni. Òṣùpá náà ló fi kọrin yẹn pé ìwọ tó gbọ́mọ ẹkùn wá sílé tó ń bọ̀ tó ń fún lóúnjẹ, tó bá jọ́ kó máa wà ló làájù fún ẹ, ó máa mọ̀ mọ́ bí ṣe máa sọ̀rọ̀ yẹn, jọ ẹ má bínú. Àwọn ọmọ ó dùn mí, ẹ má bínú pé èmi ọ̀rọ̀ tí mò ń sọ ló bá mi wí o. Mo ò fi bẹ́ẹ̀ gbọ́ èdè Yorùbá dáadáa, bọ̀ tí mo gbọ́ yìí, àṣà àti ìṣe tí mo ra gbọ́ yìí, ó yé mi yékéyéké débi pé ẹni tewúlerú tọ̀. Tó bá ti lè máa rántí ọ̀rọ̀ Yorùbá àti àṣà àti ìṣe wa àti òwe wa, wàá rí pé ayé ẹ máa tó bá ti lè máa rántí pé bá lọ àbọ̀ máa bọ̀, wàá mọ̀ pé gbogbo life tó bá ń live láyé ẹ, wàá máa live smoothly life. Má jẹ́ kí religion kó sí ẹ ní agbárí. Má jẹ́ kí religion kó sí ẹ lágbárí. Lóòótọ́ sorry to say o, mo sọ pé kò sí religion o. O lè máa kírun, àwẹ̀ ló ń bọ̀, ìwà gbàwẹ̀ wá yan sàká. Tó bá lọ sí kó lọ sí Mẹ́kà, ìwọ tó bá jáláwo kó bòrìṣà, ìwọ tó bá jẹ́ tó bọ̀, kò mọ̀ pé kò sí bó ṣe lè mọ ògùn tó, kò sí bó ṣe lè máa jáwé tó lè máa já ìgbò tó, kò sí bó ṣe lè mọ Psalm 21 tó, kò sí bó ṣe lè mọ ìwé Dáfídì, kò sí bó ṣe lè mọ ìwé òwe tó, kò sí bó ṣe lè mọ nákàlí tó, kò sí bó ṣe lè mọ kùnrán tó, kò sí bó ṣe lè mọ kútúbà tó. Tó bá ti ṣèkà, ìkà máa bá ẹ. Tó bá ṣe aburú, aburú máa bá ẹ. Má ṣe torí pé o máa lọ gbé 1 million tẹ̀sbí, wàá ṣàṣàgà fúnlẹ̀ 1 million, wàá lọ gbàwé 700, ó dẹ̀ pa ìṣẹ̀dá kan lẹ́kún. Bá lọ àbọ̀ máa bọ̀, mo ṣì ń sọ kí ni màá tún sọ, ibẹ̀ kọ́ là ń lọ, à ń sọ̀rọ̀ nípa ìwà àti ìṣẹ̀dá. Oríṣiríṣi ìṣẹ̀dá ló wà, kò dẹ̀ sí ìṣẹ̀dá tí ò ní wà. O wá lè gbà wà lọ́wọ́ oníwà nípasẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ. Tó bá ti rí pé ọmọ tó bí tí ń hùwà ìwà kan tí ò tẹ́ ẹ lọ́rùn, ó lè fi ìwà orí mo sọ náà wípé ẹni tewúlerú ń tọ̀ lóòótọ́. Tó bá lọ rí ìwà ìpáǹle kan lọ́wọ́ ọmọ kan, tó bá ní ìwọ bí ló ti rí ìwà òṣì tó ń wù yìí, bàbá ẹ̀ ò níwà yìí, ìwà ẹ̀ ò níwà yìí, ṣóòótọ́ ló ń sọ àbí? Bàbá àti ìwà ẹ̀ ò níwà yẹn, bóyá kọ́ ọ̀rọ̀ ẹ̀ tó sọ kò jẹ, lọ wá ìdí bàbá àti ìyá ẹ̀ tó kì í wùwà yẹn. Wọ́n ti ṣe nǹkan kankan pamọ́ ní kọ̀kọ̀, àbí kó jẹ́ pé ìwà tọmọ yẹn ń wù ní ìdílé ìyá yẹn àbí ìdílé bàbá, èèyàn kan wùwà yẹn, ìyẹn number 1. Number 2, ọmọ yẹn kékeré kọ́ làwọn òbí ẹ̀ ti ń pẹ̀ka ìrókò ẹ̀. Ó wá dàgbà tó apá ò níka, kò kí ń ṣe gbọ́ ọmọ olè ló máa jalè, kò dẹ́ ṣe gbọ́ ọmọ àfáà ló máa kírun. Ọlọ́gbọ́n olóyè, kò kí ń ṣe gbogbo ọmọ olè ló máa jalè, kò dẹ́ ṣe gbogbo ọmọ àfáà ló máa kírun. Kò kí ń ṣe gbogbo ọmọ aṣẹ́wó ló máa ṣaṣẹ́wó, kò dẹ̀ kí ń ṣe gbogbo ọmọ aṣẹ́wó ló máa ní òní ṣoríire. Àwọn kan wà, ẹlòmíì wà àtijẹ àti mu kò rọrùn fún wọn, but ó máa tọ́ ọmọ ẹ̀ máa ní ayọ̀ ọkàn, ọmọ ẹ̀ máa ní ìtẹ́lọ́rùn, ọmọ ẹ̀ máa ní ìtẹríba, débi pé àwọn tó ń rí 3 square meal jẹ gan oúnjẹ mẹ́ta lójúmọ́, tí bàbá wọn kẹ́ wọn tó ń gẹ̀ wọ́n, wọn ò ní ní ìwà, wọn ò ní ní ìtẹríba, wọn ò ní ní lárí tó ọmọ àtàpátá dìde. Bàbá ẹ̀ jẹ́ imam, ìyẹn ò ní pé kíwọ náà jẹ́ àfáà. Bàbá ẹ̀ jẹ́ pásítọ̀, ìyẹn ò ní pé kíwọ náà jẹ́ reverend. Bàbá ẹ̀ jẹ́ babaláwo, ìyẹn ò ní kíwọ náà jó ní